الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته mo tún kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa Lahdatu Yasiru ma'a walidina àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa a moment with our father bàbá wa tá ń gbà lálejò láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn náà wọ́n tún bẹ pẹ̀lú wa lónìí àwọn náà ni bàbá wa Fadilatu Sheikh Professor Abdulkabir Hussaini Saleh tí wọ́n jẹ́ olùkọ́ni àgbà ní Kwara State University nílùú Ìlọrin alhamdulillah bàbá wa ti kọ́ wa láwọn ẹ̀kọ́ oríṣiríṣi sẹ́yìn lónìí a tún tẹ̀síwájú àfàìmọ́gbọ́ làfàìmọ́kẹ́kọ̀ọ́ bí èèyàn bá kó márùn ló múnú àwọn ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ẹ̀kọ́ tó kọ́ ń bẹ̀ ìwọ̀gbọ́n mọ̀ pé kì í ṣe kékeré tẹ́ ẹ̀ bá wá tí ì láǹfààní àti gbọ́tọ̀ àwọn ohun tá a ti ṣe sẹ́yìn tá a bá ti parí ètò níyìí ẹ̀yin náà ẹ lọ wò ó platform tá a wà yìí lágbára Ọlọ́run bàbá wa ẹ bá ń sálámù sáwọn èèyàn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá wa bídínlá ó tó wù mí kẹ̀ẹ̀tún tẹ̀síwájú láti kọ́ wa lẹ́kọ̀ọ́ lónìí àmọ́ síwájú gbogbo ìbéèrè tí ń bá béèrè tá a bá wò ta lákòókò yìí a rí pé àfá alágbájá ó bú àfá àtàmẹ̀dù ìwọ tó bú mi lánàá èsì ọ̀rọ̀ ẹni lónìí ìlú pọ̀jù lórí àtẹ́gùn pàápàá jùlọ lórí Facebook bàbá wa kí ni tó ń fà sábàbí ẹ̀ kí sì ni nǹkan tá a lè ṣe láti fi lè paná ẹ̀kú fínfín. Jazakumullahu khairan. Àmín. All the time gbogbo ìgbà Ọlọ́run dá wa láti sọ pé ní ọpọlọ ta ní tàbá ní one statement a máa understand the same statement in different ways. Alhamdulillah, we have one Sharia. We have multiple madhahib. Quran ẹyọ kan ni. Àmọ́ tafsiri pọ̀. Àwọn tí wọ́n tún pọ̀. Àwọn tó tún pọ̀. Sharia àti Islamiyya ẹyọ kan ni. Àmọ́ understanding of Sharia ọ̀pọ̀. Àdínù ẹyọ kan ni. Like fíkìrù dínì ọ̀pọ̀. Tí èmi bá understand pé bí mo ṣe understand Sharia yìí. Tí mo sì sọ pé ní kò sí ọ̀nà míì ẹlòmí ò lè gbé gbàgbọ́ míì mọ́ ọ̀nà káyìn nìkan ọmọ gangan the root of the problem. Pé èmi ni mo mà mo sì ti mà tánà. Èmi ni mo mà ọ́ dàgẹ́ pé tafsiri yìí tí mo produce ní pàpàrọ̀ ni òun ni al-awwal wal-akhir òun nìkan ni kò sí ẹlòmí tó lè produce tafsiri mọ́. Tipátipá ẹ̀sìn gbọ́dọ̀ gbà á. Fíkìú èmi yìí tí mo sọ yìí fatuwa tí mo pé wáyé gbogbo àwọn yòókù kò make sense. Èmi nìkan ni the final. Ó yẹ ká lè mẹ́bà pé àìsí màṣù anábì nìkan lọ́lọ́run sọ bí àtàwọn anábì Ọlọ́run wọn commit error. I'm a human being, right? Àìsí dédé àìsí wrong. Tí a bá wá ní misunderstanding láàrin ara wa èyí mò sọ pé ní ká máa lọ sí Facebook àyíkò rédíò ká máa lọ búra wa. Tó bá sọ pé ní Facebook àti social media láti lọ respond èyí wọ́n fi hàn ìpé ní kìí ṣe pé ní issue tá ń jà fún gẹ́gẹ́ ní ló káwà láàjù bí ìbá ṣe ìyí àti wọ́n fẹ́ kí wọ́n àwọn èèyàn mọ̀ ní fèèrè kò lá ń jà fún ìpé wọ́n mọ̀ pé mo sọ̀rọ̀ ó bú mi mo bú padà náà ń kó lẹ́nu dáadáa wọ́n ní àtọ́kọ́dá yóò dẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí barista nǹkan ní tí tẹ́lẹ̀ ilé yóò kú tó ọ̀hún wọ́n sì fi wá sí mákẹ́tì ni àwọn àmà lọ gbọ́ àwọn èèyàn mọ̀ gbólé ìkílé kílé iṣẹ́ nǹkan táwọn olórin ṣe lánàá wọn làwọn àwọn afáànà ṣe lónìí tó bá ṣe pé ní àmọ́ pé kí ní yọ̀ọ̀dá wọ́n lọ àdírẹ́sì rẹ̀ in the right way kí sọ pé kọ́ máa bú pé kí ní yọ̀ọ̀bá mọ́ social media kíkà kọ́ gbọ́ ṣàkíyà rẹ̀ lọ ń jà fún tó bá ṣe pé ní tó kú ọ kí sọ pé ṣàkíyà rẹ̀ ló bú issue àní masala tẹ́ ń jà sí èyí wò mí pé kí a máa lọ bí social media kẹ́ máa jà nígbà pé a ń fi ara wa wọlé nù Islam and kéwútáké ó deserve more honor than that àpàrà wa lẹ́nu. Bàbá wa mo ti rí múnú tẹ́ sọ pé púpọ̀ náà àwọn tí wọ́n ń ṣe kínní iyì wọn wá
àtàbá fẹ́ kó dákẹ́ ta fẹ́ dá dúró kí làwọn nǹkan tá a lè ṣe. Ó yẹ ká ní kí n tó fèsì sí question tẹ́ béèrè. Right, one of al-a'imma, I think Imam Malik àbí Shafi'i, ó ní sẹ́mọ̀ pé Imam Shafi'i former student Imam Malik ló jẹ́ kó tó rí pọ́n náà wá establish madhhab rẹ̀. Imam Ahmad ibn Hanbal former student Imam Shafi'i ló jẹ́ kó tó rí pọ́n náà wá ní madhhab rẹ̀. So nígbà tí Imam Shafi'i àwọn Imam Malik tó ní ráyè sọ̀wà because mujtahid lòun náà mu'assis madhhab wípé tí ń sọ yìí òótọ́ ni because ọwọ́ gbọ́dọ̀ ní akẹ́kọ̀ọ́ tó bí nafs ráyè nǹkan tí mo rí òótọ́ ni mo rí òótọ́ ni tí mo sọ but yahmilu al-khata ṣùgbọ́n ó lè bí wrong wa ra'yu ghayri khata'un, opinion another sheikh another mu'assis madhhab khata'un or wrong ṣùgbọ́n yahtamilu as-sawab, ó lè jẹ́ pé òun náà jẹ́ òótọ́. So in that case gbogbo tí wọ́n wá sọ is not absolute, and they come together. Mo lè be right, mo lè be wrong, you can be right, you can be wrong. Now bọ́lá sí afẹ́ sọ́kù problem káwọn búra wà yìí, bóyá tí àwọn muassasat islamiyya àbí àwọn muassasat akademiyya tó máa ń pè wájọ ní from time to time rubama shahriyan lóṣooṣù ẹgbẹ́ àfáàbáyé ẹ jẹ́ ká tànáwà lẹ́kì kí sí pé ṣàṣíyà là ń jà fún Islam là ń jà fún, ẹ jẹ́ ká nikosh, ẹ jẹ́ ká fọpọlọ ká fi find the solution sí kìíní. Èyí ò fẹ́ pé ní issue là ń jà fún kì í sí ṣàṣíyà tó àmọ́ tó pé ṣàṣíyà là ń jà fún tó ẹ máa wá àwọn mọ́gàjí ilé tí ó parí ìjà láàrin wọn nù, ẹ má lọ bí ẹ pẹ̀lú Islam, ẹ má lọ bí ẹ pẹ̀lú ara wọn nìyẹn. Ẹni ṣù ẹgbàyàwó tọ̀hún ẹwà ẹni mọ́gàjí ilé àbí nìkan tí ó sọ fún problem. Àwọn tó pé ní issues tó ní ṣe pàtàkì mẹ́sìn ẹ ti ká papọ̀. Ta'alaw kọ́dà Kùránì kí àwọn tí èsì Mùsùlùmí kúrò yá ahlal kitabi ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illa Allah wa la nushrika bihi shay'an wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah. Nígbà tí Kùránì bá open dialogue kalẹ̀ láti pé kí Mùsùlùmí àti non-Muslim wọ́n padà wọ́n papọ̀ láti find a solution to the problem. Mùsùlùmí lára àwọn kan káwọn jókòó from time to time káwọn tanawala issues tó pé ní a disagree upon láti pé láti serve community wa. Yíò ni wọ́n jẹ́ ìmọ̀ràn tí wọ́n. Ẹ̀ṣin bàbá wa ní ǹjẹ́ ló ti ṣẹlẹ̀ rí láwọn ìgbà kan tí ó bóyá yìí bàbá wa gbọ́ tàbí ó ṣojú yín pé àwọn àfáà àgbà kan máa ń jà àwọn ọ̀nà báyìí náà ń gbà yanjú àbáfà lágbẹ́jà àtàfà àtàgbẹ̀dún náà máa ń jà nígbà kan? We máa ń ṣẹlẹ̀ from time to time because gbogbo bí tẹ́ bá ti rí human even in the past àwọn náà máa ní àwọn mu'assis madhhab àwọn náà máa ní different opinion, àmọ́ kì í débi pé ká máa láyé ara wa tó báyìí. Àwọn àfáà wa náà àwọn náà máa ní àrà mukhtalifa, mo sì try àti solve rẹ̀ láàrin ara wọn. Dó àwọn ọmọ kí wọ́n sábà bu iná sí jọ́ bí o láti sọ pé kíkì ní ó lè bá iná ó lè bá gbóná. Ẹ̀gbọ́n tí lágbájá sọ ní bá mi. Ọ̀rọ̀ ilé ìlú gbére tó ń gbé fún mi. Àwọn wà mature ju àwọn ọmọ kí wọ́n lọ, wọn ò ní jẹ́ kí ọ̀rọ̀ wọn àti wọn kó ti àwọn tìkùtì. Ẹ jẹ́ ká kọ́kọ́ níbi Bilqis ní Suratu Naml. Nígbà tó ṣe pé tó ní inni ulqiya ilayya kitabun karim innahu min Sulaymana wa innahu bismillahir rahmanir rahim. Qalat ya ayyuhal mala'u aftuni fi amri ma kuntu qati'atan amra. Ó gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀. Òun èdè àkẹ́sẹ̀ àti pọ́pọ̀ àwọn ní ìmọ̀ràn. Àwọn èèyàn rẹ̀, àwọn ọlọ́lá ìlú rẹ̀ pé náà wà tí wà lọ́la sí. Alágbára gbogbo tó bá ti wí àlọ́. Àwọn náà àlọ́ ọpọlọ rẹ̀. Qalat innal muluka idha dakhalu qaryatan afsaduha wa ja'alu 'izzata ahliha adilla wa kadhalika yaf'alun until the end of the passage. So tí wọ́n àwọn èèyàn bá gbé wọ́n ní wá bá ọ wọ́n lọ kọ́ lọ rẹ̀ ọ̀gá ní ọ́ kìí sọ pé wọ́n ní lọ́ àti act Bilqis lọ kọ́ lọ ẹ̀ in ja'akum fasiqun binaba'in fatabayyanu ya ayyuhalladhina amanu in ja'akum fasiqun binaba'in
kí ni ọ̀sẹ̀ so àwọn àfáà wa àti gbogbo gbà àwọn tó wà matured àwọn wọn tàbáyà ní fún ọkọ̀ tó kí wọ́n take action social media ó ní ibi tó dá sí ó ní ibi tí ó dá sí social media táwa ní lónìí unfortunately wọn ló ń ti àwọn èèyàn láti pé ní ọkàn wọn ní wádìí wọn tàbáyà ní kò sí kankan wọ́n kàn gbèsè afẹ́fẹ́ ni wọ́n máa búra wọn nínú Ramadan tàbí ká máa gbọ́rọ̀ lọ́n ká máa gbọ́ advice yà jẹ́ ebu ni wọ́n máa fi sọ An obligation upon every Muslims seeking knowledge of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello Yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ lókù. Gẹ́lẹ́ tẹ́ ẹ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello Yunifásitì láìsí jáàmù mọ́ àbídẹ́wò wàyẹ́kì àbí nẹ́kò rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday lọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. Fálàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà láláwẹ̀ èrè lọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kàn sí wọn ní nọ́mbà 37 Ògolúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. ẹ ṣé bàbá wa jazakumullahu khairan. Bàbá wa mo wòye sí nǹkan kan lákòókò tá a wà yìí àwọn akẹ́kọ̀ọ́ kan wà tó jẹ́ pé wọ́n láàfáà kan pé kò sí àfáà náà pé èmi ò ní àfáà kankan ó kàn tí ẹni kó kàn kátíà yálà kó jẹ́ kó rí ọ̀má ìlú ti rí òǹkà irú àwọn èèyàn báyìí kí làwọn nǹkan tí ó ṣeéṣe kó máa pa wọ́n lára àbí bí wọ́n ṣe ń ṣe yìí náà dáa. ìkọ́jọ́ tá a wọ̀ èèyàn máa ń láǹfààní èèyàn máa ń lásíwájú ni yóò lásíwájú yóò sì ní ẹni tí ń bẹ̀rù Ọlọ́run nìkan ló yẹ kí wọ́n bẹ̀rù ṣùgbọ́n ó yá ní ẹni tó sọ pé ní enough is enough ká gbọ́ sílẹ̀ nù wọ́n náà láàfáà ìgbọ̀dọ̀ wọ́n ti gba ìgbọ̀dọ̀ sí kéwù títí ẹ̀ ó kéwù tíra ẹni tó fẹ́ ké tàjú ìdúró sí ọkàn à ń gbọ́ níbi rédíò tó fẹ́ ké Kùránì àìkọ́ ìwà ọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ̀lẹ̀ tìlà ó lè mú àdúgbò orí ẹnìkan tí ó gbà sí olẹ́nu tó gbọ́ gangan dáadáa so ẹ kéwù kí wá tó sí kéwù nìkan ẹ ké lọ́dọ̀ àwọn àfà ẹ kéwù ẹ tún ké àsíyàk al-ilmu wal-hikma ẹ lè rí ilmu nínú tíra ṣùgbọ́n al-hikma experience lẹ́rìí ní tẹ bá wà lè kéwù lẹ́fì bàbá àfà a bó ṣe ń dìlì pẹ̀lú àfà b bó wọ́n ṣe ń parí ìjà bó lẹ́sẹ̀ dìlì pẹ̀lú ẹni tí è ṣe mùsùlùmí bó lẹ́sẹ̀ dìlì pẹ̀lú ẹni tí è ṣe tọ̀ríkọ̀tẹ̀wà báyọ̀ Tìjàníyà lẹ́wà ní sẹ́ni ní gbogbo àwọn experience yẹn ẹ́ẹ̀dì mú gbàtẹ̀ bá experience látọ̀dọ̀ àwọn àfáàyàn kẹ̀kẹ́ so kéèsì gbogbo nǹkan lèyàn máa mú níbi tí yes ẹ̀ẹ́dì kan bí tí ẹ sáǹfààní o kéèsì gbogbo nǹkan náà lèyàn mú lọ́dọ̀ àfáàyàn náà ẹ gbọ́dọ̀ kọ́kọ́ láàfáà náà ẹ gbọ́dọ̀ láàfáà so ẹ láàfáà tí ó correct yín gbàtẹ̀ bá wrong tí ó sọ pé ní tí ó confirm yín gbàtẹ̀ bá right nígbà tó pé ilẹ̀ ìkẹlẹ̀ ńlẹ́yìn níjọ́ tẹ́ bá get it wrong tẹ́lẹ̀fẹ́ kó ṣe tàṣíhì yìí tẹ́bà ní aṣíwájú lójú níwájú so kò wà iná fún pé definitely lè máa be right all the time gbogbo tí mo bá sọ right tó bá sọ pé ọ̀ ní aṣíwájú kan tó mọ̀ jù ọ lọ àbí tí wọn náà bọ̀wọ̀ tẹ́lẹ̀fẹ́ kó sọ fún ìjẹ́ tó bá get it wrong question tí mo fi dáhùn. Allahu Akbar, Allahu Akbar. Pé tó o bá lò láàfáà ìjọ tó o bá wá ṣàṣìṣe ó wá pẹ̀ tí ó tọ̀ sọ́nà bí bẹ́ẹ̀ èèyàn bá kú láàfáà yóò ní bàbá wa Professor Abdulkadir ní kọ́ èmi àwọn láàfáà wa ó àti ìjọ tẹ́ bá ti rí bí ọmọ tí mo kọ́ ló dàbí kó wíwì fún mi àbó ṣe mistake báyìí wọ́n pè èèyàn padà àǹfààní kí èèyàn láàfáà nù àyà kù ọlọ́run jẹ́ àríyí pẹ́. gẹ́gẹ́ bí wọ́n fẹ́ sọ níbi ilé ìlú ni pé kọ́dà ìtàfin búra wà bí káàkàfà rẹ̀ kó gẹ̀ẹ́tì ẹ̀ wrong
ó ní ládàbí tá a fi correct rẹ̀ pé báyìí wọ́n ti ń ṣe. ǹjẹ́ ọmọ kí ó gán tó lè correct àfá rẹ̀? ó lè correct ẹ̀ tó wá gbé gbọ̀nà tó dáa. tó wá gbé gbọ̀nà tó dáa. The fact pé nìkan get it wrong lánàá tí wọ́n sì get it right lónìí wọ́n láàrín ẹni tó get it wrong yẹn yẹn lánàá o. nǹkan tó hàn nǹkan tó lọ́n fi mọ̀mọ́ nu tí wọ́n náà bá hákùn tó kánà lọ́lọ́n dọ̀ sí ìwọ́n náà get it wrong gẹ́gẹ́ bí kún náà sì get it wrong. kì í ṣe ká máa kàfárà àwọn bàbá tí wọ́n ti lọ. kára kí wọ́n get it wrong lánàá kí wọ́n á get it right lónìí alifọ́dún lè mutaqaddim. ẹni tó get it wrong because òun ló rèé sí issue tí wọ́n bá get it wrong lánàá ni wọ́n ló ní get it right lónìí. òun ló kọ́ address problem àbí? òun náà so bí ádàbí let it correct it ní tó yé wọn máa nu àmọ́ àdá ìgbà táwa bẹ̀rẹ̀ mustapha cotton Quran ní gbogbo etí sísè akéré ń bẹ tajwid àti bá a ṣe ń ké Quran kò dán gẹ́gẹ́ bó ṣe dán wọn lónìí ẹ wá wọ amẹ́ni hafaza ní Ìlọrin nìkan fúnra ẹ wọ àwọn tó wà kúrò àtàn ní Ìlọrin so kí ni yẹn ń tẹ̀síwájú ni àmọ́ àwọn tà náà dún orí pé dáadáa àwọn tòní wọ́n pọ̀ gbọ́dọ̀